ètò yá gbọ́ bẹ́sẹ̀ lọ́yìn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé àti yan ọmọ Nàìjíríà níbikíbi tí ẹ̀ ń wò mí. Mo kí gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí ẹ̀ ń wò mí. Mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo kágbàlagbà lágbára Ọlọ́run Elédùmarè. Ojú ìfi ń wò mí bí iye ojú náà mi àfọ́ etí ìfi gbọ́ mi etí náà mi àdí oréré bí iye lè ti yan agbọ́ o. Ìkọlùkọgbà kan wáyé ìyẹn ní ìlú Ọ̀ṣun látàrí àwọn ọmọ lẹ́yìn Oyètọ́lá àti àwọn ọmọ lẹ́yìn Adémọ́lá Adélékè ìyẹn gọ́fúnà ní Ọ̀ṣun State. Nígbà tí ìpàdé ráńpẹ́ kan wáyé ní local government secretariat ìyẹn ní ìlú Òṣogbo. Ìkọlùkọgbà náà lágbára tó bẹ̀gẹ́ kódà tí àwọn alágbára ṣubú. Kódà ìyẹn ọ̀pọ̀ tí orí kó yọ náà mọ̀ fi ọ̀rọ̀ náà ṣe ẹni orí yọ ó di ilé ni o. Nígbà tí àwọn tọ́ọ̀gì tẹ́ rọ́wọ́ inú ìpàdé náà tẹ́ kó ohun ìjà olóró lọ́wọ́ bíi ìbọn bí àdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ọ̀gá àgbà ṣíàmánù APC mọ̀mọ́ jọlọ́run nípè o àti ìgbà tí àwọn ọmọ PDP kan náà jọlọ́run nípè. Ọ̀rọ̀ náà lágbára tó bẹ̀gẹ́ tó mọ̀mọ́ mẹ́mẹ́ lọ. Kọ́lọ́run Elédùmarè kó gbà á lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó rà á mẹ̀kúnnù gan-an á mọ̀ bí amírè o. Kàyéfì ńlá mọ̀mọ́ níyì o máa mẹ̀kúnnù là á pariwo pé ìlú ìtùbà ìlú ìtùsẹ́ pé èso owó nílùú bẹ̀dẹ̀ ni ebi ń pa aráàlú. Ìyẹn tó yẹ káà mẹ̀kúnnù ká tún agbógun tira wa ká tún apara wa bí gbọ̀n bá pe ewúrẹ́. Gbogbo èèyàn ọmọ Nàìjíríà níbikíbi tí èèyàn ti gbọ́ mi ìwáyà wo fọ́nrán lẹ́kùnrẹ́rẹ́ kí n wo bí ṣe lọ. Gbogbo bí wọ́n ṣe fi ọta ìbọn tẹ́ ṣe fi pa mọ́tò lára bí ìgbènìyàn bá fi kírímù rárá gbogbo rẹ̀ náà ní àárí àti tí òkú ènìyàn ṣe sùn àti bí ọ̀pọ̀lọpọ̀ orin ṣe jábọ́ lẹ́nu ọmọ ènìyàn ìwáyà gbọ́ orin òun náà gbogbo ẹ̀ náà ní àárí nínú fọ́nrán. Ọ̀rọ̀ náà lágbára tó bẹ̀gẹ́ nígbà tí ọ̀gá àgbà PDP ìyẹn Adémọ́lá Adélékè gọ́fúnà Adémọ́lá Adélékè tó fárígá ìwó ibi ọ̀rọ̀ àyọrí sí etí iye ènìyàn ibi ìwádìí òun bá dé dúró lórí ọ̀rọ̀ ó ṣẹlẹ̀ àtúnjẹ kí a gbọ́. So eléyìí kan náà lóró pé ọ̀gá wà eléyìí kan ní target. A fi àsìkò sọ fún ìjọba gómìnà Ọ̀ṣun pé ọ̀kan nínú àwọn èèyàn wa tí àwọn APC ní ìbọn pa ní ònírè o nítorí tí ọkàn wọn. A wá ń fi àsìkò rọ ìjọba Adémọ́lá Adélékè wọ́n bá ní tèkì àṣà sí ọ̀rọ̀ yìí nítorí kọ́ yà wá lẹ́nu. Àwa lọ Adémọ́lá Adélékè ọjọ́ kí wọ́n bá ní tèkì àṣà lórí ọ̀rọ̀ yìí. Àwa làwa ní local government wa àwa làwa ní local government wa Ọláolúwa local government ọjà wà lẹ́nu bí wọ́n ti kó àwọn atọ́jú àkàbàmọ́ àwọn ọlọ́pàá náà ti sọ́pọ́ọ̀tì wọn láti máa yin tíágàtì èmi tí mo dúró tíágàtì méjì náà yìn sí mi. Àwa ń rọ ìjọba Adémọ́lá Adélékè gbogbo àwọn APC Ọláolúwa tí ẹ dẹ́wò rẹ o. ọmọ ọlọ́mọ tí ẹ yìnbọn tí ẹ parí o. ó sẹ́ bímọ ni o. ẹjọ́ ní sùúrù wọ́n tẹ̀sẹ̀ bímọ ní fún ìdí èyí. À ń rọ ìjọba yìí à ń retí àṣàn ní kankan lórí tẹ́sífà yìí àmọ̀tí agbára wọn ọ̀ká wa o ṣùgbọ́n àjọ wà lórí ẹ̀ Ọláolúwa local government la wa o à ń rọ ìjọba wa láti kò mọ́ láti dàgbé lónìí agbára Ọlọ́run. So eléyìí kan náà lóró pé ọ̀gá wà eléyìí kan ní target. This is Oluwaduro local government is working and PDP is in power. We labor to get this government. Oyetola is a thief. He cannot come here and rob us our land. No gods, no court in this country has reinstated them. The sacked chairman and councillor remain sacked. And election comes up on February 22nd, 2025. And by the grace of God, we are coming here to the local government. Àwọn aládìí ìpínlẹ̀ wa, gómìnà alálàáfíà ni gómìnà Adémọ́lá Adélékè. Asọ́nà lè bó nílé dunlé, Sanwó-Olú ló lè kó. Ìjọba Adémọ́lá ti dùn pẹ́ lọ́sùn.
tó bá jẹ́ lọ́rùn ó máa lọ nu gbó go. kò sọmọ náà olóòní fún mi lówó mọ́tò tí màá wá oṣù mi ìyàwó náà fún kò fọkọ. ọ̀nà. bàbá la ṣe ọlọ́wà lọ bàbá